Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ṣe yín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà, fún àwọn ìṣẹ́gun tí ẹ̀yin Olúwa ti yọ̀ǹda fún wa láti inú oṣù kìíní títí dé oṣù kejìlá yìí. A ṣe yín lọ́ba láti rí èní ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kejìlá. A dúpẹ́ nítorí pé ẹ̀yin ni olùṣẹ́gun fún wa nílé lóko ní gbogbo ọ̀nà. A ṣe yín lọ́ba fún ọ̀rọ̀ tí a ó gbọ́ léni, nítorí tó bá gbé tí ọ̀tún wa wọlé kò ní gbà tòsì jáde o. Bẹ́ẹ̀ ni kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 24 oṣù kejìlá. Àkòrí tí a yóò gbéyẹ̀wò sọ wípé ìdí fún ìbí rẹ̀ apá kejì. Ìdí fún ìbí rẹ̀ apá kejì. Àmú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá. Hébérù orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá. Nítorí náà ó yẹ pé nínú ohun gbogbo kí ó dàbí àwọn ara rẹ̀, kí ó sì jẹ́ aláàánú àti olóòótọ́, olórí àlùfáà nínú ohun tí í ṣe ti Ọlọ́run, kí ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn. Nígbà tí a mú Bíbélì kíkà nínú ìwé Jòhánù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ìwé Jòhánù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkíní títí dé ìkẹfà. Ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀, àwa ni alábàágbàwí lọ́dọ̀ Baba, Jésù Kristi olódodo. Òun sì ni ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í sì ṣe fún tiwa nìkan, ṣùgbọ́n fún ti gbogbo aráyé pẹ̀lú. Nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ ọ́n bí àwa bá pa òfin rẹ̀ mọ́. Ẹni tí ó bá wí pé èmi mọ̀ tí kò sì pa òfin rẹ̀ mọ́, èké ni o, òtítọ́ kò sì sí nínú rẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá pa òfin rẹ̀ mọ́, lára rẹ̀ ni a ó gbé mú ìfẹ́ Ọlọ́run pé ní tòótọ́. Nípa èyí ni àwa mọ̀ pé àwa ń bẹ nínú rẹ̀. Ẹni tí ó bá wí pé òun gbé inú rẹ̀, òun náà pẹ̀lú sì yẹ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti ń rìn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lónìí, màá tẹ̀síwájú ẹ̀kọ́ náà tí mo bẹ̀rẹ̀ lánàá lórí ìdí fún ìbí Jésù Kristi. Bíbélì jẹ́ kí ó yé wa pé Ọlọ́run sọ̀kalẹ̀ ní ẹran ara láti máa bá wa gbé. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlá. Àti pé ẹwà yìí ni pé ó la ìrora kan náà kọjá gẹ́gẹ́ bí àwa náà. Òwe kan sọ pé ẹni tí ó wọ bàtà ló mọ ibi tí ó ti ń ta òun ní ẹsẹ̀. Jésù Kristi wọ bàtà kan náà pẹ̀lú wa, nítorí náà ó mọ bí ó ṣe rí gẹ́lẹ́ fún wa ní gbogbo àsìkò. Ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkáǹdógún sọ pé nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàìbá báni kẹ́dùn nínú àìlera wa, ẹni tí a ti dánwò láti ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa, ṣùgbọ́n láìlẹ́ṣẹ̀. Aṣíwájú tó dára jùlọ tí ó lè ní ni èyí tí ó ń síwájú gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Irú àwọn aṣíwájú bẹ́ẹ̀ kì í fi ìtọ́ni kalẹ̀ nìkan o, wọ́n máa ń bá àwọn àtẹ̀lé wọn ṣiṣẹ́ pọ̀. Jésù Kristi wá sí ayé yìí ní àwòrán ènìyàn láti lè mọ bí ó ṣe ń ṣe wá. Ó la irúfẹ́ ìdánwò kan náà tí à ń kojú nísinsìnyí kọjá. Ó sì fi àpẹẹrẹ hàn wá pé a lè gbé láì dẹ́ṣẹ̀. Lẹ́yìn tí ó ti la ohun kan náà tí à ń là kọjá, ó jẹ́ alágbàwí tó yẹ fún wa lọ́dọ̀ Baba, débi pé bí a bá ṣubú sínú ẹ̀ṣẹ̀, ó wà níbẹ̀ láti bá wa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Baba àti láti ràn wá lọ́wọ́ láti tún dìde padà. Ìwé Jòhánù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkíní. Irú ìfẹ́ ńlá wo ni èyí? Irú ìfẹ́ ńlá wo ni èyí tí ń ṣàfihàn rẹ̀? Ìdí yìí nínú ìwé ìfihàn orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Òun nìkan ni ẹni tí ó yẹ láti ṣí ìwé náà, nítorí gbogbo ìrúbọ tí ó ti ṣe láti rí i dájú pé a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Olùfẹ́, má dá ìrìn àjò Kristẹni rẹ o. Sinmi lé Ọlọ́run ní gbogbo ìgbà. Nígbà tí ó bá dàbí ẹni pé à ń dán an wò, rántí pé òun náà la irú ìdánwò náà kọjá rí.
lọ sí ibi ìtẹ́ oore-ọ̀fẹ́ kí o sọ fún un pé o nílò ìrànlọ́wọ́ rẹ̀. Ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó jẹ́ irú aṣíwájú tí kò ní kọ ọmọ ẹ̀yìn rẹ̀ sílẹ̀ o. Ó ní kí a gbé ní mímọ́ nítorí ó ti dán an wò rí, ó sì borí. Torí náà ó lè ràn ọ́ lọ́wọ́ láti borí àwọn ìdánwò. Ó rọrùn fún awakọ̀ ọkọ̀ ojú omi láti wa ọkọ̀ ojú omi kọjá láàárín ìjì tí ẹni bẹ́ẹ̀ bá gba ìtọ́ni láti ọ̀dọ̀ awakọ̀ ojú omi mìíràn tí ó ti la irú ìjì bẹ́ẹ̀ kọjá rí tẹ́lẹ̀. Jẹ́ kí Jésù kọ́ ọ bí wàá ṣe gbé rékọjá ẹ̀ṣẹ̀. Bí o bá ṣe ń ṣe tí ò ń kọ́, rí i dájú pé o tẹ́tí sí i kí o sì gbọ́ràn sí i. Ìwọ yóò sì borí dájúdájú. Kókó ọ̀rọ̀: Jésù Olúwa, mo yọ̀ǹda fún ọ. Jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti borí gbogbo ìdánwò tí ó wá sójú ọ̀nà mi. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa mo yọ̀ǹda fún ọ o. Ràn mí lọ́wọ́ láti borí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wá sí ojú ọ̀nà mi o. Ràn mí lọ́wọ́ kí o tì mí lẹ́yìn kí o kọ́ mi mọ̀ ọ́ ṣe. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.